Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe dáadáa lẹ wà ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Gist tèmi Kábíyèsí pé àwọn olórí pé kí ló dé tí wọ́n kó fún owó àti ìlara lórí ọ̀rọ̀ Queen Naomi, wípé kò yẹ kí wọ́n máa fi gbogbo nǹkan ṣe bí Queen Naomi ṣe ń ṣe, wípé Ọlọ́run dá gbogbo wa lọ́tọ̀ọ̀tọ̀ ni, wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ kan move, wípé kí wọ́n ṣe bí Ọlọ́run ṣe dá wọn náà, wípé kí ló dé tí wọ́n ń fi ìgbésẹ̀ Queen Naomi tí wọ́n fi ń hùwà, wípé kò yẹ kí ó rí bẹ́ẹ̀, wípé àwọn ti sọ fún wọn kán lọ ra ilé, wípé kí wọ́n lọ wá ilé tí wọ́n máa rà káwọn sanwó ẹ̀, gbogbo àwọn tí wọ́n dẹ̀ tí ì ra ilé kán lọ rẹ́ǹtì ilé. Gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin èèyàn lé, èmi orúkọ mi ni Mashola, ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín, gbogbo lé ń kọ́? Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo máa ń sọ̀rọ̀ nípa àti politics. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o, so that má ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ọ̀rọ̀ lórí Royal Palace la fẹ́ sọ̀rọ̀ nípa ìlénì. And gbogbo ọ̀rọ̀ yìí Kábíyèsí ó sọ̀rọ̀ sí àwọn olórí wípé àwọn ò fẹ́ bí wọ́n ṣe ń jowú, wípé owó tó ń jẹ ó ti pọ̀ jù, wípé kí àwọn náà kàn ṣe bí Ọlọ́run ṣe dá wọn, kàn má máa jowú Queen Naomi mọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tòní. Ẹ̀yin náà mọ̀ pé recently allegedly la sọ fún yín wípé Mariam ó lọ rí gbogbo àwọn award tí Kábíyèsí tò sí inú ibi tí wọ́n ti máa ń gba àlejò, èyí tó ń jẹ́ living room. Wọ́n ní ó lọ síbẹ̀, bó ṣe rí award yẹn tí Kábíyèsí tò sí ẹ̀gbẹ́ picture Queen Naomi, wọ́n ló rẹ́ gbogbo ẹ̀ dànù. Wọ́n ló bá bẹ̀rẹ̀ sí sunkún. Wọ́n dẹ̀ ní kí àwọn guard kan wá gbé jáde nínú living room. Yàtọ̀ sí yẹn, bí a ṣe gbọ́ o allegedly bó ṣe ní òun àti Olori Rónkẹ́ wọ́n lọ sí Àkúrẹ́, wọ́n lọ bá Queen Naomi jà nípa award tí gọ́vnà wa Adeleke tí wọ́n fún Queen Naomi. Wọ́n ní Queen Naomi ò gbọdọ̀ gbà bọ́ọ̀dì yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí í jà. Wọ́n ní bí màmá Queen wa ṣe pé Kábíyèsí nìyẹn tó ń fẹjọ́ sùn Kábíyèsí wípé wọ́n mú jẹ lé ní ọjọ́ mi, wọ́n ní mú jẹ o. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ti sign undertaking. Àwọn olórí wọn jókòó síbi tí Kábíyèsí fi wọ́n sí, especially Ashley, Mariam àti Olori Rónkẹ́. Fòfòfòfòfò ni wọ́n ń yọjú kiri. Lẹ́yìn èyí àtúgbọ́ pé Mariam ló ń fẹ́ lọ sí China. Mariam lọ fowó ra award ní China. Ó ló ń fẹ́ lọ sí China. Kété bí Mariam ṣe rí pé Queen Naomi gba award ní Singapore báyìí ni Mariam náà ló ń fẹ́ lọ gba award China. Ó ní kí Kábíyèsí wá sponsor. Kábíyèsí bá rẹ́rìn. Wọ́n ní ó dáa. Organization wo ló fún ẹ ní award? Ó di gbọ̀nyìn. Ló bá ń dárúkọ oríṣiríṣi organization bí gbogbo àwọn tó wà nù palace pẹ̀lú àwọn olórí tó wà ńbẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ nìyẹn. Oríṣiríṣi owó ni wọ́n ń jẹ. Bẹ́ẹ̀ náà ni Olori Rónkẹ́ bó ṣe dàgbà tó yẹn, wọ́n láwọn ò dàgbà má lábẹ́ o. Every time ni wọ́n ń jowó Queen Naomi. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ rí? Ashley náà, òun náà ó máa jowó Queen Naomi ni. Kábíyèsí ní kan ralé, wọn ralé. Èyí Mariam ṣe ló ń fẹ́ ralé. Ó lóun fẹ́ kọ́lé sórí ilẹ̀ tó ń rà ni. Kábíyèsí ló fẹ́ kọ́lé sórí ilẹ̀. Ìgbà wo ló wá fẹ́ parí ilé? Ó nígbà tó ń bá parí náà ni. Kábíyèsí ní láyéláyé kì í ṣe inú palace àwọn ló máa gbé. Kó yá tètè kẹ́rù ẹ, kó kúrò nínú palace, kó lọ ralé, kó lọ rẹ́ǹtì ilé tó máa rà àbí tó máa dúró sí. Wípé ò lè dúró sínú palace àwọn. Oríṣiríṣi owó náà ń jẹ. Ẹ gbọ́ allegedly ta sọ fún yín náà tí Olori Rónkẹ́ fẹ́ ba kíní diamond kíní tí Kábíyèsí bracelet tí Kábíyèsí rà fún Queen Naomi tó fẹ́ fọ́ mọ́lẹ̀. Ọpẹ́lọpẹ́ Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́, olórí Tèmítọ́pẹ́ náà attack ẹ pé kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Ṣé o mọ̀ pé ọkọ wa gbogbo wa ni Kábíyèsí ni? Ṣé wọ́n nìkan náà fẹ́ ni? Ẹ dẹ̀ máa gun Kábíyèsí gàràgàrà.
ipe láyéláyé kó gbé báàgì yẹn fáwọn ìgbà tí ò fẹ́ gbé sílẹ̀ bó ṣe rí àwọn bodyguard yìí Dr. Elizabeth tó ń bọ̀ nìyẹn kíá ló gbé sílẹ̀. Ẹ̀yin èèyàn lé Kábíyèsí ń rọ̀ wọ́n wípé owó tó ń jẹ ti pọ̀jù kó má lọ fi para wọn dànù. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ti ríran bàbá onífá ti dáfá wọ́n lu aago pé olórí kan o nínú wọn ó máa ṣe nǹkan burúkú tó dẹ̀ máa jẹ́ pé ó máa affect wọn ipe so kí wọ́n jẹ́ kí Kábíyèsí tètè gbégbèsè kí wọ́n gbé ní ọ̀tọ̀ọ̀tọ̀ kó má gbé pọ̀ àmọ́ olórí náà o ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly làwa sọ fún yín Máṣọlá kò gbé palace kò bá Kábíyèsí gbé palace. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy àti gba tí wọ́n ti rí pé Queen Naomi àti Kábíyèsí tí wọ́n ti wà so close pọ̀ àti gba yẹn ni wọ́n ti ní headache especially Ashley Mariam àtolórí Ronke àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń patú ní palace Kábíyèsí. Ẹ rántí ńgbà tí wọ́n ní kí olórí Ronke lọ ralé tó ní pé àlà tó la palace àti ilé tó fẹ́ rà fẹ́ǹsì báyìí ló là ó ní ilé tó ń fẹ́ rà ní ó ní torí òun fẹ́ súnmọ́ palace. Oríṣiríṣi ọwọ́ ni wọ́n ń gbé. Kábíyèsí ní enough is enough. Ẹni tí ò bá ti ralé kó lọ rẹ́ǹtì ilé kan jáde nínú palace àwọn. So gist tá a gbọ́ ní ta ní ká wá fún yín àyìn ara lé gbogbo etí tó ń gbọ́ mi etí yín ò ní di ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.